gbogbo àfáà tó ṣépè gbogbo àfáà tó fún K1 lọ́jọ́ méje how market ibo lẹ bá dé o ọjọ́ méje ti kọjá àárín kankan tó ṣẹlẹ̀ o ibo lẹ bá dé bàbá kan nílẹ̀ Ìbàdàn tí máa ń tọ́jà kan náà àwọn pásítọ̀ tí máa ń lu aago kọrin tí máa ń jọ bí àwàdà létí òdodo wà náà rẹ̀ ọ̀kan wà tó sọ tó ní ẹ ti họ́bó ẹ ti ṣe tẹ́ ẹ ti họ́bó ẹ ti ṣe tẹ́ àbọ̀dá láṣejù ẹ ti ṣe tẹ́ àtìgbà tẹ́ àfìgbà tẹ́ ṣe tẹ́. kí ló dé tẹ́ mú ẹ̀sìn lé kankan báyìí ẹ wo táwọn oníṣẹ̀ṣe tí wọ́n ṣe fún Wasiu Ayinde ẹ̀yin ń ṣépè fún àwọn pè sáàrin wọn làwọn ń dá ègún yẹn padà fáwọn tí wọ́n ṣépè fún ẹ rí gbogbo wọn ṣe wọṣọ tí wọ́n yípo ẹ ní díẹ̀ lẹ́ẹ̀fẹ́ pín ẹ̀sìn tán níbi tẹ́ ń bá lọ láwọn táwọn mọ̀ yí pé ẹ̀sìn wọn ò balance tẹ́lẹ̀ èyí tí ò dúró déédéé lẹ́nu tẹ́lẹ̀ tẹ́tún wá ń gbà dẹ́sẹ̀ ẹ̀yin àfa ó ti kẹ́ ẹ̀ lọ ronú dáadáa àṣejù ni bàbá àṣetẹ́ wọléwọlé tí wò di aláṣejù àṣejù bàbá àṣetẹ́ àfikà lọ ronú dáadáa ibo la bá dé oríṣi méjì ó yà mí lẹ́nu ẹ̀yin àfa àwọn kan bẹ nínú ẹ̀sìn tẹ́lẹ̀ tó jẹ́ pé àwọn ni wọ́n ń dájọ́ náà fún yàn títí wọ́n lé kankan tí wọ́n mú ẹ̀sìn bí ẹni páwọn ni wọ́n jù yàn náà ẹlẹ́rọ páwọn yẹn ti sálọ ni wọ́n sálọ wọ́n jọ̀jì ni o ẹ̀yin àfa àtẹ̀jẹ́ àfa lé wọ́n fẹ́ ká ṣèjú tiyín náà wọ́n kára yóò rí pé èèyàn bí pọ̀ nú ẹ̀yin náà àwọn lè kankan lórí mùsùlùmí àtàwọn ẹlẹ́sìn mi ẹ̀yin lè kankan lórí nǹkan tí ò ní túmọ̀ anabi Ọlọ́run dán wò ó yí lọ́wọ́ anabi Ọlọ́run nínú Quran ọ̀darùn tẹ́ ṣe yí wò ó yí lọ́wọ́ ká tó sọ pé yìí abala kọsílẹ̀ kí n tó bọ́ sórí ọ̀rọ̀ anabi tí mo fẹ́ sọ̀rọ̀ kí n tó bọ́ sórí ẹ̀ wọ́n lẹ́nu ọ̀kan náà àwọn anabi Ọlọ́run lọ́bẹ̀ Ọlọ́run pé Ọlọ́run ọ̀tá rẹ ti ń da ayé náà mú yìí má jẹ́ kójú ọ̀rọ̀ nílùú ẹ̀ bójú ọ̀bá ọ̀rọ̀ nílùú ẹ̀ ó ṣeé ṣe kára ọ̀jẹ̀ ó ṣeé ṣe kó gbà fọlọ́ ojú ọ̀rọ̀ nílùú ẹ̀ oúnjẹ sì tó ń wù ebi ọ̀pá mọ́ ó wá lọ́nà kí ló dé mo ní kó má jẹ́ kójú ọ̀rọ̀ Ọlọ́run níbẹ̀ ni ó ní kójú ọmọ ọ̀rọ̀ ni ó sọ pé kí n febi pamọ́ èmi ni wọ́n dá gbogbo ẹ̀dá àtọ̀tá èmi Ọlọ́run àtọ̀rẹ́ èmi Ọlọ́run. Allah anabi wa Yunus alayhi salatu wa salam ó ṣe nínú Al-Qur'ani ó yí lọ́wọ́ kí ni tó ṣe òun ló sọ fáwọn èèyàn lódodo ló gbọ́rọ̀ Ọlọ́run tọ́lọ̀ ní gbogbo àwọn tí wọ́n ń da yẹ́rú àwọn tí wọ́n gbà fọ́lọ́run tó ń da yẹ́rú yìí sọ fún wọn wípé déédéé aago 10 ìbínú Ọlọ́run sọ̀kalẹ̀ lé wọn lórí lọ́jọ́ báyìí nígbà báyìí lọ́ba bọ́ síta gbangba kò wẹ̀yìn wò mọ́ ó lọ́ba mi ti sọ pé ìbínú Ọlọ́run bọ̀ déédéé aago báyìí níjọ́ báyìí ni ó sì bẹ̀rẹ̀ àfi tẹ́ ẹ bá túbá kó tó dijọ́ yẹn lókù gbogbo wọn làwọn ò túbá wọn làwọn fẹ́ rí ìbínú Ọlọ́run yẹn náà káwọn tó gbà kọ́ lọ́run rẹ lọ́lọ́ wọn wá retí ìbínú Ọlọ́run nígbà di aago 9 àárọ̀ anabi Yunus rí wípé sánmà ọ̀tàn dé ń jà ariwo ọ̀sọ́ látẹniwíà ó kù 30 minutes ó sì sápò lẹ́nu òun ló ti lérí fún wọn pé wọ́n kàn bínú Ọlọ́run ti dé ó lérí ọ̀pọ̀ lọ́ba sápò lé torí wọ́n bí wípé tí ìbínú Ọlọ́run ọba dé mọ́kẹ́ni ká ṣe fún ẹ ó ní ẹjù ń fáwọn ẹja káwọn ẹja ó jẹun dànù òun jẹ́ ìyọ̀rọ̀ Ọlọ́run nígbà ọ̀dà aago 9 àbọ̀ aago 10 kù ìṣẹ́jú 10 ìbínú Ọ̀yọ́ lókè sánmà bí Yunus àṣẹ fẹ́ sọ́kò ojú omi nù ó ń sá lọ kúrò nílùú ibi títí ń sá lọ làwọn èèyàn ti rí pé ọkọ̀ ojú omi yẹn turbulence yẹn pọ̀ nígbà yẹn tí turbulence bá jẹ pọ̀ wọ́n gbà pé ẹlẹ́ṣẹ̀ kan bẹ nínú ọkọ̀ ojú omi tọ́lọ́run bínú sí ni náà bẹ̀rẹ̀ yìí pé ta lẹ́lẹ́ṣẹ̀ ti ń bẹ láàrin wa Yunus àni ẹ̀mẹ́dà àmújìnà òun lẹ́lẹ́ṣẹ̀ òun lòun sọ̀rọ̀ bí ẹni pọ́lọ̀ lòun òun lòun ò dúró de àsìkò tọ́lọ́run sàdéhùn kóhun ti ẹ̀rí ná pé sọ́lọ́run parọ́ ni ó ní abẹ́tí jù ń sọ mi ẹjọ́ wọn jura òun síbẹ̀ Yunus àkànlù omi òkun bó ṣe ń bọ̀ ẹja tá a ti kájàrà pé yóò gbẹmí ó gbé Yunus àmì Allah ọwọ́ àlòyè ọjọ́ tá a kájàrà pé yóò lò níbẹ̀ kó tó wá pọ̀ sílẹ̀ sétí omi ìyẹn lọ́lọ́run sọ fún wa nínú Al-Qur'an ọlọ́ni am indahum ilmu sa'al indahum ilmul ghaibi fahum yaktubu gbogbo àwọn tí wọ́n ń dánú tí wọ́n ń fọ́nù kiri yìí tí wọ́n ní ilmul ghaibi wọ́n ní ìmọ̀ àkọ́kọ́ wọn mọ̀ tọ́lọ̀ wọn ṣe lẹ́yìn. fahum yaktubuna ṣé wọ́n ní lọ́dọ̀ ni. fasbir li hukmi rabbika wala takun kasahibil huti. lọ ṣe sùúrù fún dájọ́ Ọlọ́run ìyá Ànábì wa Muhammad. ìsìnà dáwà wa hukmi rabbika tọ́lọ̀ bá dájọ́ pé nítorí wọn ṣe ní máa ṣe sùúrù lórí ẹ̀wù. last joker ni bínú Ọlọ́run last joker ni bínú Ọlọ́run ọmọ tọ́lọ̀ wọn ṣe ní ìṣẹ́jú kan sí kejì fasbir li hukmi rabbika ṣe sùúrù fún dájọ́ Ọlọ́run wala takun kasahibil huti. gẹ́gẹ́ bí ọ̀rẹ́ wa ẹlẹ́ja Ànábì Yunusa ní Kùránì pòwe mọ́. ìsìnà dáwà wa maktumu. tí ara bẹ̀rẹ̀ sí ní. lọ́nà tadarrakahu ni'matun. ìbá ṣe pé ìdẹ̀ra àwọn Ọlọ́run. ni'matun min rabbih. ọba Yunusa nínú kun ẹja ni. lálàbíza. lánàbíza bil arra'i wa huwa madmun. inú kun ẹja ni ìbàjẹ́ sáré rẹ̀ bẹ́ẹ̀ dáwọ́ bá pọ̀ sílẹ̀ egungun rẹ̀ ní ọlọ́pọ̀ púpọ̀ egungun rẹ̀ ní ọlọ́pọ̀ sílẹ̀ tí ọba sí pé àánú àwọn Ọlọ́run lè bá ní ìrẹ Muhammad látẹkùn kasahibil huti mọ́jà gẹ́gẹ́ bí ọ̀rẹ́ wa ẹlẹ́ja tí ń fọnù láì jẹ́ pọ̀ ń lọ́lọ́run tí ń sọ pé bínú Ọlọ́run ṣẹlẹ̀ ẹ wá wo nǹkan
àdéhùn tí Yunusa wá ṣe odidi ànábì Ọlọ́run àdéhùn yẹn wá ṣe o. alayhi salatu wa salam. àwọn aráàlú kan rí tí gbogbo sánmà tán dé ń jà wọn ríru ẹ̀ rí tí gbogbo ẹ̀rẹ́ ti wà nígbà tá aago mẹ́wàá kọjá àṣẹjú díẹ̀ ní abá ronú pé bó o láṣẹ bọ́m̀bẹ̀ wọn ni ẹja lọ bá Yunusa kọ́ bá abẹ lọ́hùn àtọ̀rọ̀ àforíjì wọn délé Yunusa ti sálọ odidi ànábì Ọlọ́run wọn wá ṣe mọ̀ kí ló kù tá a ṣe tí ìbínú yìí ò fi ní gbé àmì wọn ni ẹja máa pariwo la ilaha illallah Yunusa rasulullah ká máa pariwo pé Ọlọ́run àtúbà o àgbà Ọlọ́run àgbà Yunusa lánàbì àgbà pànàbì rẹ Ọlọ́run ẹ wo bí ọ̀rọ̀ wa báyọ ńgbà Ọlọ́run wa ká ìyà kúrò tí ìyà kúrò ní sánmà wọn bá wá Yunusa lọlé wọn ní Yunusa ló kù tá a fi so lórí ìlú wa báyìí wọn ò bá Yunusa máa wà kàbí ìmọ̀ ti sá lọ wọn láti ẹkún kasọ ibi lè hùtì mọ́jà gẹ́gẹ́ bí ọ̀rẹ́ wa ẹlẹ́jà tó sá kúrò nítorí náà má lè jù má rọ̀ jù. ká má sọ pé Ọlọ́run mú ẹ má lè jù má rọ̀ jù ká má sọ pé Ọlọ́run mú ẹ. ìyàtọ̀ Ọlọ́run gbé pamọ́ orí aláṣejù ló ń bọ̀. ìyàtọ̀ Ọlọ́run gbé pamọ́ orí aláṣejù ló ń bọ̀. má lè jù má rọ̀ jù ká má sọ pé Ọlọ́run mú ẹ. géèmù láyé ọmọ ìyá mi géèmù láyé bó o bá ṣe mú ayé the life is like a mirror the world is like a mirror. afaminu makira láàyè. life is like a mirror. ntọ́ o bá jù sáyé lọ́ba. Allah. tọ́ o bá mú ayé kankan ayé ò lè mọ̀. tọ́ o bá mú ẹ̀sìn kankan ìwọ náà rí i pé ayé rẹ ò lè rọrùn. bọ́ o bá mú ayé ní bíntín tọ́ o wá ń sin Ọlọ́run tààrà àmọ́ tọ́ o mú ẹ̀sìn ní mu pé ẹni tí o ṣe tèmi ikú ni ó rí i pé ẹ̀sìn ọ̀rọ̀rùn fún ẹ. Ànábì ní adínú yusrun ẹ̀sìn ntòrọ̀rùn ní ẹnìkan ò ní pọ̀ wọn ó fi ẹ̀sìn borí gbogbo nǹkan àfikẹ́sìn borí tiẹ̀ náà. ọmọ ìyá mi kí ni mo bá débẹ̀ ọgbẹ́ ló ṣe é sáyé wàláì géèmù láyé tá a bá ń bẹ nínú ayé ọmọ Ádámù ò lè ṣe ká má fẹ́ ju ìbànújẹ́ sínú ayé ẹ̀dá ìwọ ló mọ̀ bó ṣe mánéjì ẹ̀ tí wọ́n bá ti ń ju ìbànújẹ́ sí ẹ ìwọ náà mọ̀ sí àrẹ wáfà ìbànújẹ́ ayé bọ́ ọ bá ti tan wáfà ìbànújẹ́ gbogbo ẹni tó yóò foríko náà mọ̀ foríko bẹ́ẹ̀ ni. Allah. bẹ́ẹ̀ mo bọ̀ gbogbo ẹni ó yẹ kó foríko yóò mọ̀ foríko wò ó lápẹjúwe arábìnrin kan lọkùnrin kan ló wọ́n fẹ́ ó ti ṣe introduction ló ti ṣe ìyàwó ó ṣe ìyàwó tán ló bá lóhun lọ lóyìnbó ọdún mẹ́rin kọ̀ wálé obìnrin yóò kò lè gbà fọkùnrin míì ó dúró lórí àdéhùn nígbà òdi alẹ́ ọjọ́ kan lọ́kọ rẹ̀ bá pè lágbájá àdéhùn tó wà láàrin òun àti ẹ̀ kò lè wà mọ́ o òun ti fẹ́ òyìnbó òun ní kó wọn sọ fún ẹ kóun lè tú ẹ sílẹ̀ ni obìnrin yìí pariwo fẹ́ dákú ọwọ́ àwò pé ẹgbẹ́ náà òun nìkan sì wáá dá ìbànújẹ́ yìí sí à oníkódà òyìnbó tó ń fẹ́ ó ti bímọ tó bá dà ìmọ̀ kóun tó ń bẹ́ lómi sọ̀rọ̀ bóun ṣe ń yọ ẹ bá sọ̀rọ̀ yẹn alẹ́ ń kó nílùú ó sì kọ́dún kan tí wọ́n gbé ìwọ wọ́ọ̀kì bó o ṣe tún ní báyé òun jẹ́ lókù báyìí lọ́wọ́ kọ́ mi ìfẹ́ òun náà bá ronú kí lọ́kàn lọ́ba pé ìyá ọkọ mi ò ní kí wọ́n ṣe bẹ́ẹ̀ o ìtàn tí mo gbọ́ ni lọ́ba pé ìyá ọkọ ní dédé alẹ́ tó mọ̀ pé ọkọ wà níbi iṣẹ́ ọkọ ò ní tan fóònù bó sì tan fóònù kò tó bẹ́ẹ̀ kó gbé lọ́ba pé ìyá ọkọ ó ní màmá ṣe gbúrò ọmọ yín màmá là gbúrò ẹ ọlọ́dàbí ẹni pé ló kúrò lẹ́yìn o ìyá ní yéé tó ń bá wọn ìyá dákú wọn dami sí lójú gbogbo ara alẹ́ ti kó péjọ wọn ti ń sọ̀fọ̀ ẹni tí ò kú àárọ̀ ọjọ́ kejì wọn tó rí pé nígbà wọn rí pé lọ́ba ni wọ́n ní nǹkan báyìí ṣẹlẹ̀ ó lóun kẹ̀ òun bẹ láàyè lọ́ba lọ́bọ̀ ọmọbìnrin ó ní kílẹ̀ tó fẹ́ kí n ṣe nígbà ọmọ yín bá yé òun jẹ tán kóhun nìkan wá dá ìbànújẹ́ gbé sùn òun tán wá fa ìbànújẹ́ ní kẹ́yìn náà lọ sí ààrẹ ẹ̀yin náà sí ààrẹ kẹ́ wò bí ṣe rí kékeré wà lè tẹ̀ rí nítorí Ọlọ́run dá ibi Ọlọ́run ti dá fọmọ yín lòun ọmọ nítorí náà má lè jù má rọ̀ jù. ká má sọ pé Ọlọ́run mú ẹ má lè jù má rọ̀ jù ká má sọ pé Ọlọ́run mú ẹ ìbínú Ọlọ́run tó burú orí aláṣejù ló ń bọ̀ má lè jù má rọ̀ jù ká má sọ pé Ọlọ́run mú ẹ. ọmọ náà lè ṣe ká má fẹ́ jù bànújẹ́ sínú ayé ẹ̀dá bí àwọn tẹ̀ ń gbá table tennis ni bí a bá ti ń jù sọ ni wọn náà mọ̀ jù padà pa má kàwọ́rọ́ ẹ̀ẹ́dẹ̀ dákẹ́ mẹ́jà kankan mọ́ má kàwọ́rọ́ bọ́ọ̀ bá ti káwọ́rọ́ ìbànújẹ́ wọlé sáyé. Allah. àwọn tí wọ́n ń bá yàn nújà àwọn tí wọ́n ń blọ́ọ̀gì yàn ó mọ̀ pé wọ́n mọ́nítọ̀ movement ẹni tí a bá ju ìbànújẹ́ sáyé ni wọ́n mọ̀ mọ́nítọ̀ ìpè sọ́bànújẹ́ wàkún rọ́jù alálẹ̀ àwálì jẹ́ lídà. wàṣímàtúkà sàmàtúwàlì wàfà o wàṣímàtúkà sàmàtúwàlì wàfà o wàkún rọ́jù alálàwàlì jálídà. nínú sọ̀rọ̀ nínú pírọ́blẹ́mù má jẹ́ káwọn èèyàn wàkún rọ́jù lán. wípé òkú tó ń sọ ó bà ẹ́ alálàwàlì jálídà be a strong man lásìkò sòrò. wàṣímàtúkà sàmàtúwàlì wàfà o. ìwọ máa rẹ́rìn ẹ̀rín tó ń yàn dábàá níjẹ́ padà ọ̀tàn wáfà ìnìyẹn òṣìṣẹ́ àrẹ sọ́dọ̀ wọn. níjọ́ tí ẹni ò sí nǹkan kan mọ́ ìwọ lọ́wọ́ sọ tọ́da wọ́n bàtà tọ́da da pẹ̀fíìmù sára wọ agbádá tó jẹ́ pé àyàlàpọ̀ ẹ̀ wà tó jẹ́ wà transparent kó new note bọ́ bá jẹ́ pé ntòkù lákàntì ẹnu wọ́n kó sápò máa kọjá láàrin wọn ìbànújẹ́ ní ọ̀jẹ̀ fún wọn pé ọmọ nǹkan owó tuntun kiri ibo ló ti tún rówó ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá afa kan wà àwọn àgbàlagbà tó máa rántí ìlú títàn yẹn ti ṣẹlẹ̀ afa yẹn ọlágbára ó ní agbára tó bá sọ fún yàn yìí pé ìgbà báyìí nǹkan báyìí yóò ṣẹlẹ̀ òun àtàlágbára kan wá jọ ń jà alágbára méjì ń jà lọ́ba sọ fún pé kó tó tó àsìkò báyìí ó mọ yàgbẹ́ ni tó fi kú òun ó yàgbẹ́ ó níbẹ̀ ní ó ní kò sí yọ kò sí yọ nígbà ọdún àròjọ kejì lóòótọ́ ló bá ti sororo ìgbẹ́ nǹkan kí ni ìmọ̀ mọ́ òun ọwọ́ àrùn tí ó ṣe lọ́ba lọ mú àwọn aṣọ òfì tó tóbi
òfìsè pampasì sídi tí bá ń kan kọ́mọ̀ bá rìn jáde ọwọ́ àwọ̀ agbádá ẹ̀tùtọ́ da ó dé fìlà ó kó lẹ́kẹ̀ sọ́nù ọwọ́ apá àwọn onílù oníkan lòlù tẹ̀lé òun ọwọ́ alùlù ọwọ́ akọjá síwájú ilé ẹni tí a jọ lérí síra wọn. ló bá ní ẹ bá mi pè é jáde òpùrọ́ ṣe bọ́ lọ lágbára ni aṣọ ní nǹkan kan èmi ni mo dúró kan pé kò sí nǹkan kan tí ń jábọ́ lára mi gbogbo díẹ̀ ló sì ti tutù lórí ẹṣin kò sí nǹkan kan tí ń jábọ́ lára mi. inú bá bí bàbá oníṣègùn lọ́ba bínú wọlé lọ àṣẹ ìkòkò kan ló máa ń gbé kaná tí bá ti ń dáná náà tó dárúkọ ẹnìyẹn sọ̀rọ̀ ìgbẹ́ni ilé ọ̀rọ̀ jáde lára ẹnìyẹn lọ́ba lọ bínú fọ́kòkò yẹn mọ́lẹ̀ pé ha kíní yóò sì ń rí bó ṣe fọ́kòkò mọ́lẹ̀ nù lónà ó bá ṣe rẹ̀ láburú bàbá ti bí bá padà ní ìgbẹ́sọ̀rọ̀ ló bá dákú lára ẹ̀ ọgbọ́n ló ṣe é gbáyé wọ́n láì géèmù láyé tó bá mọ géèmù ayé gbára yọ fara ní ẹ̀ ìwọ ni kò kọ́gbọ́n bẹ́yàn ṣe é gbáyé wà fún rọ́jù lánàá. alaliya wa alijalida wasimatuka samatu wali wafao wasimatuka samatu wali wafao. ọmọ ya mi tọrọ bá dọrọ ayé ọgbọ́n ni ó fi gbáyé. bàbá wa mudirul markaz mo máa ń gbọ́rọ̀ kan lẹ́nu wọn bàbá òní táwọn ọlọ́tẹ̀ bá ń dìtẹ̀ ẹ jẹ́ káwọn máa ṣe ètò bá àbá ti jẹ́ kó rẹ̀ wá ètò tiwa ní ọ̀bọ̀tì ọlọ́tẹ̀ jẹ. fi ọgbọ́n gbáyé tó o bá fẹ́ ráyè ṣe ìjà ọkọ àti ìyàwó ṣòro dá sí nínú ayé géèmù láyé àìmọye ìjà ọkọ àti ìyàwó tó jẹ́ pé géèmù ní tẹ̀yìn sinimá ẹ kàn máa ṣépè lẹ́mọ̀ forí gbalẹ̀ wọ́n ń gbá géèmù láàrin ara wọn. òpònú ọkùnrin ni ìyàwó ọmọ ṣépè fún tí ọmọ bu tí olóhùn ó yà kú ọ̀n bá ìyàwó ẹja òun hà òka ọ̀kan lóògùn ni orí ẹ̀ burú kí tóbìnrin bá ń bínú lọ́wọ́ 70% tóbìnrin sọ kò mí nìyẹn yọ sọ mi kọkàn lè bá inú jẹ ọkùnrin tó rí ẹ bá pé dáadáa ibi tó bìnrin tí ó lọ já wọlọwọlọ ọsẹ báyìí kọkàn wọn nǹkan ìmọ̀ra kó sì kí sẹ ó rí pé bí gbàtọ́ dami sínú ni ara ẹ̀ ó balẹ̀ bí yẹn ò bá ràn ìwọ wa owó kan bí ọ̀dà kankan owó síbi tí ó ti máa wò lọ́kàn ọwọ́ pé wo owó yẹn ara rẹ̀ ó balẹ̀ tí yẹn ò bá tó wà ràn fọwọ́ lẹ́ran kọkàn máa wò kọkàn wí kọ́ ọmọdàdó ara rẹ̀ ó balẹ̀